èmi náà rèé mi ò yí padà àṣebí gbogbo yín lẹ mọ̀ mí gbogbo yín lẹ fẹ́ mi fóríire inú mi dẹ̀ máa ń dùn gan-an tí wọ́n bá ní wọ́n á bá àwọn olólùfẹ́ mi sọ̀rọ̀ báyìí mo máa ń jáde tán ni. Nǹkan tó lóòtú sọ wípé bá ṣe máa ń kíra wa níwèrè ilé ọmọ onílù ni mí lóòótọ́ ẹ ṣáà rí i pé mo pera mi Láyọ̀ndọ̀tun ṣùgbọ́n ní ayé ìgbà a máa ń ṣe kankan o a máa ń ṣe kankan o ìyẹn ń gbà yẹn ni o tí a bá ṣeré onílù tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lùlù fún wa báyìí orí wa máa ń wú bẹ́ẹ̀ la máa kọ ni pé ọkọ bò fẹ́ ni mọ́ lọ́kọ́wọ́ rẹ̀ lọ́jà o ìdí làwa bọ́ta níran wa bẹ́ẹ̀ ni ìdí làwa máa ń bọ́ta ní torí ọmọ onílù lójútì bẹ́ẹ̀ ni tí wọ́n bá bí wa ayé báyìí ilé kẹwàá ni wọ́n ti máa lọ tọrọ kọ̀ọ̀kan àtọ̀ṣẹ tó jẹ́ pé wọ́n máa fi wẹ̀ wá kò sí kì í ṣe tèébú o kì í ṣe bú o àṣà àti ṣe wa ni o. kì í ṣe tàìlówó lọ́wọ́. rárá kódà wọ́n á tún fún wa àwọn tó ti mọ̀ wọ́n á tún fún wa ní aṣọ ẹ̀wọ̀ ẹ̀yìn èèyàn mi tá a bá ní ká máa sọ gbogbo ohun tó ti ń lọ lórílẹ̀-èdè yìí ẹ ní kúrò ní TV Ọlọ́run ẹ gbà bẹ́ẹ̀. tá a bá ń sọ nípa àgbà òṣèré kan rèé o ẹni tí ó bá bẹ́ẹ̀ tí òkú ǹdẹ ló gbà adẹni Àfọláyàn adé lọ. àwọn bàbá àwọn Ajímọ́jà rest in peace Àyìnlá Olùmẹ̀gbọ́n rest in peace àwọn bàbá wa rest in peace àwọn Jákọ́bù báwọn. Ọlọ́run àbáwá fọ̀run kẹ́ gbogbo àwọn táwa dárúkọ yìí mà ṣáàtì lè rí irú wọn lónìí mọ́ nínú ẹ̀yìn òṣèré àwọn bí Ògúndé àwọn bí Ìṣọ̀lá Ògúntọ́lá tó sì wà àwọn Kọ́lá Ògúnmọ́lá bàbá àwọn Péjú Ògúnmọ́lá ṣáàtì lè rí irú wọn ṣá. Tóyìn Adéjọbí bàbá ọ̀rẹ́ mi wọn làwọn kọ Tóyọ̀sí Adésànyà. bẹ́ẹ̀ ni bàbá wúrà. ṣá lè rí wọn mọ́ ṣá. a lè rírun wọn wọ́n máa ń pòwe kan nílẹ̀ Yorùbá wa yìí pé orí tí a fi ṣèwé kò kúrò bẹ́ẹ̀ òun ló bá wa dágbà tá a bá fẹ́ fi àwọn tó jẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ tó jọ wọ́n Ọ̀gá Bello wà ń bẹ́ẹ̀ Adébáyọ̀ Sàlámì bẹ́ẹ̀ ni Jídé Kòsọ́kọ́ wà ń bẹ́ẹ̀ gbogbo àwọn yẹn náà wà pẹ̀lú àwọn bàbá tá à ń sọ yìí láyé ìgbà yẹn Ọ̀gá Bello Jídé Kòsọ́kọ́ wọ́n pọ̀ tí mi lè dárúkọ lọ bàbá bà lò ó bàbá yẹn náà ẹ̀mí gígùn àtàlàáfíà ara ni mo ń tọrọ fún wọn ká wá sọ àwọn obìnrin wọn náà like Ìyá Àwẹ̀ró Ìyá Rainbow ẹ wo tá a bá tún wá tún jọ sọ àwọn tá a tún jọ jẹ́ bákan náà á dárúkọ Fáwùsátù Balógun Fàlíwèrè pé Wùnmí Yétúndé Dáyésinmi yes ẹ wò ṣe rí tí a bá ń sọ àwọn tó dídí wá láti ilẹ̀ ẹ̀ kọ́kọ́ dárúkọ Fáwùsá Balógun náà. èmi náà rántí Àbẹ̀ní Ajagun nínú atọ́ka ìbẹ̀kú tọ́líyà Àbẹ̀ní Ajagun wáyé báyìí lówó. bẹ́ẹ̀ à ń dúpẹ́ lónìí pé Ọlọ́run sì jẹ́ ká wà lórí ilẹ̀ ìpè ìní tí Ọlọ́run fún wa lọ́rọ̀ sọ. ṣe rí àwọn mẹ́ta kan wà tó jẹ́ pé tí n bá sọ orúkọ wọn tí n bá rí wọn máa ní ebo lè ṣeré káwa máa lọ bíi Òkúnù máa ń kọ script bẹ́ẹ̀ ni ṣé máa ní Aláàjì ẹ̀yin náà ẹ̀yin ní kẹ́ máa lọ ṣe àṣebi tí ọlà èèyàn bá wà èèyàn ò kì í tètè mọ̀ bó ṣe máa débẹ̀. ọmọ wa yìí ń kọ́ Adédìméjì Látìfù. Àmọ̀lẹ́tìfù náà. bẹ́ẹ̀ ni. òun náà fẹ́ ṣe tíátà yìí. kí ló wọ́n dàní. ó pẹ́ mọ́ nǹkan tí ó fi ṣe Bàbá Ti Dé. ó pẹ́ mọ́ nǹkan tó ṣe ń gbà yẹn ó fara pẹ́ mọ́ eré orí ìtàgé ó íńtábíù mi lórísun rí yes tí mo sọ fún tí mo ní Lateef ìwọ náà máa bọ̀ kájọ máa ṣeré mọ́mí ẹ̀yin ní kẹ́ máa lọ ṣe láì mọ̀ wípé di orí ìgbé bọ̀ gangan nìyẹn mẹ́ta ni wọ́n tí orí bá tètè mọ́ àti ìlà ìdá ni Ọdúnládé Adékọ́lá
tí ó bá jẹ́ pé èèyàn tètè mọ ọ̀nà ọ̀la ẹni ni bẹ́ẹ̀ ni. wàhálà ibẹ̀ yẹn lèèyàn máa lọ. Mo dúpẹ́ fún wọn. Mo dúpẹ́ gan fún àwọn mẹ́ta yẹn, Ọdúnladé Adékọ́lá, Òkúnnù àti Lateef Adédìméjì. I like them. Mo love wọn gan. Olóríire ẹ̀dá ni wọ́n, olóríire ọmọ ni wọ́n, wọ́n dẹ̀ ní ìtẹríba gan pẹ̀lú. Kíní kan wà táwọn ọmọ ń gbé kò yẹnu lásìkò ìwádìí àfẹ́. Àwọn tó jágbá òṣèré yẹn ẹ̀sìn bẹ́ẹ̀ lò wọ́n mọ́. Wọ́n kàn wọ́n máa jẹ́ ìdájọ́ bọ̀ fún ojú fún okun inú fún wọn. Wọ́n á ní kó ṣarúgbó. Ṣé lè mà tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ṣe àfẹ́ kìíní? Tí a bá ní ká lọ sí ibẹ̀ yẹn, lótìítọ́ àti ní òdodo, wọ́n ń lo àwọn èèyàn tí wọ́n ti ń tẹ̀ láwa náà, wọ́n á kùn wọ́n ní ọ̀dà bí àgbàlagbà Tí wọ́n tó lọ́jọ́ orí. tí wọ́n tó wa lọ́jọ́ orí. Ṣùgbọ́n èmi kò máa bẹ̀ wọ́n ni pé iṣẹ́ yẹn ti ẹ̀ ní pé kàn jọ àwa àgbààgbà ṣì wà ńlẹ̀, a sì méré ṣe, kàn máa pè wá like kí ni mo tún fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀. Ṣé yẹn ti ẹ̀ lẹ́ ń sọ? Ebẹ́ mi ni mo wà látorí dé ẹ̀yìn ẹ̀kẹ́ yìí. Ṣèbọn ti làwọn ń kọlà sí wọn lẹ́ẹ̀kẹ́ ní ìsìn náà. Wọn kì í mú àwa tó jẹ́ pé akọlà kan fi kọ́ a sì mọ́ ṣe ó yọ lọ́hùn. Bẹ̀tẹ̀ mi ò ní gbàdúrà fún anybody pé kó má dà fún torí gbogbo wa ń lọ. Ẹ ṣáà lẹ́gbẹ́ sáńpà ló wà ń bẹ́ẹ̀. Sáńpà wà ń bẹ̀, kò sẹ́ni tí ò mọ̀mọ́ lọ́gẹ̀dẹ̀. Iyemi rẹ̀ ló wà ń bẹ́ẹ̀. Kò sẹ́ni tí ò mọ̀mọ́ lọ́gẹ̀dẹ̀. Wọ́n mọ̀ pé mo ń ṣiṣẹ́, àdúrà mi ń gbà, Ọlọ́run pọ́n mi lé, ògo Ọlọ́run búyọ̀, mo tún wá láwọn èèyàn lẹ́yìn. Àwọn tó jẹ́ pé wọ́n ń sọ pé Àyọ̀ká o, Àyándọ̀tun Emmanuel ò ní ṣubú. Number 1 tí mo fẹ́ dárúkọ nínú gbogbo wọn tí máa tún gbàdúrà fún, kán máa bá mi gbàdúrà fún. Orúkọ ẹni àkọ́kọ́ ni High Chief Waheed Muraina Báṣọ̀run àgbà akin gbogbo ilẹ̀ Yorùbá káfàtà. Ẹ máa bá mi ṣàdúrà fún wọn, ẹ̀yin tèmi. Ẹ̀mí gígùn àlàáfíà ara fún wọn láṣẹ Èdùmàrè, kán má ṣubú láéláé. Àwọn èèyàn mi pọ̀ tí ń bá ní máa dárúkọ wọn torí pé wọ́n gbà mí láyè láti dárúkọ wọn ni mo ṣe make mention orúkọ wọn báyìí. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n tiẹ̀ wá rọ̀gbà yìí mi ká báyìí tó hàn jẹ́ káàṣírí mi tú. Mo mà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin.